A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ètò ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé ní ẹ̀kúnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ní ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ yìí tí a wà yìí ló ti ké sí gbogbo àwọn tí wọ́n jẹ́ oníròyìn wípé wọ́n ní ojúṣe pàtàkì láti kó lójúnà láti lè máa bu àwọn ará ìlú gbọ́ lórí ohun tó ń lọ ní ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ tó fi mọ́ ìjọba ìbílẹ̀. Gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ di mímọ̀ lásìkò tó ń gba àlejò àwọn oníròyìn nílùú Àbújá ní ilé ọba lọ́hùn-ún ṣe lálàyé wípé àsìkò yìí àwọn oníròyìn láti ṣiṣẹ́ takuntakun kí wọ́n máa tojú bọ ilé àwọn gómìnà gbogbo tó fi mọ́ ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ oníkálukú wọn, nítorí pé ètò ìṣèjọba àwọn gbogbo ohun tó tọ́ àtohun tó yẹ ni ó ń ṣe fún àwọn gómìnà àti ìjọba ìbílẹ̀ pẹ̀lú àfikún owó tó ń ti owó tùlùtùlù èyí tí ìjọba àpapọ̀ tó ń fún àwọn gómìnà gbogbo fún ìlọsíwájú àti gbogbo àwọn àkànṣe iṣẹ́ ní ìpínlẹ̀ wọn gbogbo. Tinubu ní tí wọ́n bá wò ó dáadáa, ó ní lásìkò yìí kò sí gómìnà kankan tó lè bọ́ sí ìta gbangba wípé òun lọ yá owó lọ́wọ́ ilẹ̀ òkèrè láti fi sanwó oṣù àwọn òṣìṣẹ́ tàbí fún iṣẹ́ àkànṣe ní ìpínlẹ̀ rẹ̀. Ó ní bákan náà ní àwọn ìjọba ìbílẹ̀ làwọn náà ti ń tẹ́wọ́ gba owó wọn tààràtà látọwọ́ ìjọba àpapọ̀, èyí tí owó ọ̀hún kò ya àpò ìjọba ìpínlẹ̀ mọ́ síwájú kó tó tẹ ọwọ́ àwọn ìjọba ìbílẹ̀ gbogbo. Ó ní nípa ìdí èyí kò sí àwáwí kankan fún gómìnà tàbí ìjọba ìbílẹ̀ láti má lè ṣe dáadáa mú mùdùnmúdùn bá gbogbo àwọn olùgbé àti àwọn ènìyàn tí wọ́n ń bẹ lábẹ́ ìṣàkóso wọn ní ìpínlẹ̀ wọn gbogbo. Tinubu wá ní ètò ìṣèjọba òun ó ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Ó wá ní kì í ṣe ìjọba àpapọ̀ nìkan ń làwọn oníròyìn yóò máa tẹnu bá, yóò máa ti ojúbọ̀ tàbí ti ẹnu bọ̀rọ̀ rẹ̀. Ó ní bí wọ́n ṣe ń ro ẹjọ́ ìjọba àpapọ̀ ká lábẹ́ ètò ìṣèjọba àwọn ni wọ́n kàn máa ro ẹjọ́ àwọn gómìnà gbogbo tó fi mọ́ àwọn ìjọba ìbílẹ̀ gbogbo fún gbogbo àwọn ará ìlú. Bí wọ́n bá ṣe dáadáa kí wọ́n jẹ́ kí àwọn ará ìlú mọ̀, bí wọ́n bá sì díẹ̀ káàtó tí wọn ò ṣe é kí wọ́n jẹ́ kí àwọn ará ìlú mọ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tí ààrẹ Bọ́lá Tinubu tó bá àwọn oníròyìn sọ nígbà tó ń gbàlejò wọn nílùú Àbújá lọ́jọ́ Jímọ̀ tí ṣe ọjọ́ 13 oṣù kẹta ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí. Ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ pọ̀ sí ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu lórí ìkànnì ayélujára ọ̀gbẹ́ni Dàda Olúṣẹ́gun òun ló ti mú èsì ọ̀rọ̀ kan kò Peter Obi lórí bí Peter Obi ṣe fẹnu àìdá ń rojọ́ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí lórí ọ̀wọ́n gógó epo bẹtiróòlù èyí tó tún déédé súyọ láàrin ọjọ́ mélòó sẹ́yìn. Olúṣẹ́gun èyí tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ Tinubu lórí ìkànnì ayélujára ṣe lálàyé pẹ̀lú èsì ọ̀rọ̀ kan èyí tó fún Peter Obi. Ó ní ọ̀rọ̀ èyí tí Peter Obi ń sọ lórí ọ̀wọ́n gógó epo pẹ̀lú bó ṣe àpèjúwe rẹ̀ tó lẹ̀ mọ́ ètò ìṣèjọba Tinubu lórí àìṣedáadáa ààrẹ Tinubu, sọ wípé kò yẹ kírúfẹ́ ọ̀rọ̀ yìí ó jáde lẹ́nu Peter Obi nítorí wípé àgbàlagbà ni òun sì gbà wípé ó ní ọgbọ́n ìmọ̀ tó ń ti òye. Ó ní bí ọ̀rọ̀ bá ti rí bó ti rí yìí, ó ní ọgbọ́n ìlàgbà fi ń sá fún màálù, ó ló yẹ kó lo ọgbọ́n àtinúdá láti gbé kalẹ̀. Ó ní ṣùgbọ́n ọ̀nà tó gbàgbé kalẹ̀ yìí ọ̀nà láti ta àbùkù bá ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ni o. Olúṣẹ́gun wá sọ wípé kí Peter Obi kó tọrọ àforíjì nítorí pé epo tó wọ́n kì í ṣe ẹjọ́ ìjọba àpapọ̀ bí kò ṣe àwọn ohun tó ń lọ ní àgbáyé, pàápàá jù bí ọ̀rọ̀
èyí tó tẹnu Peter Obi jáde. Ó ní ìjọba àpapọ̀ ilẹ̀ yìí àwọn ni wọ́n ń lẹ ọ̀rọ̀ ọ̀hún mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣìṣe èyí tó ṣẹlẹ̀ lọ́wọ́ o. Peter Obi ní lórí ohun tí wọ́n sọ yìí, ó ní láàrin ọ̀sẹ̀ tó kọjá epo ṣì wà ní ìrọ̀rùn fún àwọn ọmọ Nàìjíríà. Ó ní láàrin ọjọ́ bíi mẹ́ta sẹ́yìn tó ti lọ bí ọjọ́ mẹ́rin ńlẹ́po ọ̀hún kàn tún ṣàdédé gbówó sórí tó ń ti dísù èyí tí ò ṣe kọlù láti rà báyìí tó tún jẹ́ kí nǹkan kó wọ́n ní ọjà fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó tẹnu Peter Obi jáde. Ṣùgbọ́n Olúṣẹ́gun sọ wípé àwọn nǹkan wọ̀nyí ó ní ọ̀nà téèyàn ń gbé gbà láti lè sọ pẹ̀lú ìtùbínùbí léyìí tí ò ní ta àbùkù bá ẹnikẹ́ni. Ó ló fi hàn wípé Peter Obi ọ̀rọ̀ àbùkù òun ló sọ jáde lẹ́nu láti fi kó bá ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tí Dàda Olúṣẹ́gun tó fi sórí ìkànnì ayélujára rẹ̀. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu òun ló ti bá àwọn ẹbí, ará, ọ̀rẹ́ tó fi mọ́ ẹ̀ka eré ìdárayá pàápàá jù ti bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ wa Nàìjíríà kẹ́dùn lórí ọ̀kan nínú àwọn agbábọ́ọ̀lù fẹ̀yìntì fún ikọ̀ Super Eagles tẹ́lẹ̀ rí Henry Nwosu, èyí tó jọ́lọ́run nípè ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ Sátidé ọjọ́ 14 oṣù kẹta ọdún yìí lẹ́ni ọdún 62 years lẹ́yìn àìsàn ráńpẹ́ kan. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún èyí tí Báyọ̀ Ọ̀nànúgà tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì àgbà sí ààrẹ Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú fi léde lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ Sátidé ṣe lálàyé wípé ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu òun mà ló darapọ̀ mọ́ gbogbo ọmọ ilẹ̀ yìí tó fi mọ́ ẹbí Henry Nwosu láti bá wọn kẹ́dùn lórí ọ̀kan gbòógì àgbà ọ̀jẹ̀ agbábọ́ọ̀lù fẹ̀yìntì fún ikọ̀ Super Eagles Henry Nwosu, èyí tó dágbére fún ayé lẹ́ni ọdún 62. Tinubu ṣàpèjúwe Henry Nwosu ní ìgbáyé rẹ̀ gẹ́gẹ́ bí akíkanjú agbábọ́ọ̀lù èyí tí wọ́n ti kópa rere fún ìdàgbàsókè bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè wa Nàìjíríà fún ikọ̀ Super Eagles àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tó dáa èyí tí Henry Nwosu tó ti gbé ṣe nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè yìí. Tinubu ní àdánù ńlá òun náà ní ikú Henry Nwosu jẹ́ fún ikọ̀ Super Eagles àti agboolé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè Nàìjíríà àti fún orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Tinubu wá gbà á ní àdúrà wípé ọdún yóò jìnnà síra wọn. Bákan náà ló bá gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ kẹ́dùn pẹ̀lú ọ̀rọ̀ wípé kí wọ́n fi ọkàn balẹ̀, oníkálukú wa la wáyé wá nájà. Ó ní bá a bá sì ti nájà tán oníkálukú ni yóò máa kúrò nínú ọjà lẹ́ẹ̀kọ̀ọ̀kan èkejì padà lọ sílé o. Ó wá ní ikú ọ̀hún kò ní jẹ́ àkúfà fún agboolé ìdárayá àti ní orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tó tẹnu Tinubu jáde látẹnu olùdámọ̀ràn pàtàkì àgbà sí lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ló ti tẹ arákùnrin kan èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Johnson Daniel, èyí tó gún ọ̀kan nínú àwọn ọmọ alábàágbé rẹ̀ tó gún ní ọ̀bẹ pa ní agbègbè ìlú Ọ̀wọ̀ ní ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo. Ọmọ ọ̀hún èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Àríyọ̀ Tìmílẹ́yìn tí ṣe ẹni ọdún 18 òun ni Johnson gún ní ọ̀bẹ pa. Gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo eyín DSP Àbáyọ̀mí Jimoh ṣe fi ọ̀rọ̀ ọ̀hún léde ṣe lálàyé wípé òwúrọ̀ kùtùkùtù ọjọ́ Sátidé tí í ṣe ọjọ́ 14 oṣù kẹta ọdún yìí lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ń ló tẹ ọ̀gbẹ́ni Johnson Daniel fún ẹ̀sùn ìṣekúpa Tìmílẹ́yìn Àríyọ̀ èyí tó gún ní ọ̀bẹ pa ní Ọ̀wọ̀ ní ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún Àbáyọ̀mí sọ wípé ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ikú Tìmílẹ́yìn. Ó ní lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ èyí tí Johnson gún ní ọ̀bẹ pa òun ni wọ́n gbé Tìmílẹ́yìn dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ìjọba àpapọ̀ tó ń bẹ ní ìlú Ọ̀wọ̀ eyín Federal Medical Center FMC tìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo.
ó ní bí wọ́n ṣe ń gbé wọ ilé ìwòsàn ọ̀hún káwọn dókítà ó bẹ̀rẹ̀ iṣẹ́ òun ní Tìmílẹ́yìn ló dágbére fáyé o. Nípa ìdí èyí lẹ́yọ̀sọ́kà èyí ni wọ́n ti rọ́wọ́ tó èyí Johnson Daniel tí ìwádìí sì ti bẹ̀rẹ̀ kó wá ṣàlàyé ohun tó gbà lérò pẹ̀lú ìgbésẹ̀ láti gún Àríyọ̀ Tìmílẹ́yìn tí í ṣe ọmọ ọdún 18 ní ọ̀bẹ pa. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìrírí òun ni àgbà? Ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò ti èdè Yorùbá, arábìnrin nì Tóyìn Abrahams, òun mà ló ti ṣàlàyé ìrírí rẹ̀ tó ń ti àkóbá èyí tó jẹ́ fún nípa ṣíṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu nínú ètò ìbò ọdún 2023 èyí tó kọjá. Tóyìn Abrahams èyí tó sọ ọ̀rọ̀ náà ṣe é lálàyé wípé àkóbá ńláńlá ló jẹ́ fún òun pẹ̀lú bóun ṣe gbé ọ̀rọ̀ Tinubu tóun gbèrú lọ́dún 2023 nípa ṣíṣe àtìlẹ́yìn fún lọ́dún náà lọ́hùn-ún. Tóyìn Abrahams èyí tó sọ ọ̀rọ̀ yìí lásìkò tó ń gba ọ̀kan nínú àwọn akẹgbẹ́ rẹ̀ ọkùnrin lámọ̀ràn wípé kó jìnnà sóhun gbogbo tó bá ní ṣe pẹ̀lú òṣèlú, kó dúró tán lórí iṣẹ́ èyí tó yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré sinimá àti pípa ènìyàn lẹ́rìn-ín. Eyín arákùnrin nì Tìmínì Ẹ̀gbùsàn, gẹ́gẹ́ bí Tóyìn Abrahams ti gba Tìmínì Ẹ̀gbùsàn lámọ̀ràn wípé kó jìnnà réré o fún ohun tó bá ní ṣe pẹ̀lú òṣèlú. Tóyìn Abrahams ní òun ò lè gbàgbé àkóbá èyí tó jẹ́ fún òun nígbà tí òun ṣe sinimá òun kan èyí tóun ṣe lẹ́yìn ètò ìbò ọdún 2023 èyí tí òun gbé sinimá ọ̀hún lọ sí àwọn ilé sinimá ní wíwò tó sì jẹ́ wípé kàkà kó so èso rere òun jẹ gbèsè lórí sinimá náà pẹ̀lú ọ̀rọ̀ tó ń tẹnu àwọn olólùfẹ́ òun jáde wípé olóṣèlú lòun, òun wá fi sinimá sọ̀rọ̀ òṣèlú lẹ́yìn tóun ti bá wọn jẹ, tóun ti bá wọn mu, tóun ti bá wọn ná lò, láláìmọ̀ wípé ìfẹ́ tóun ní sí ààrẹ Tinubu lásán lòun ṣe àtìlẹ́yìn fún lọ́dún náà lọ́hùn-ún. Àwọn igbe èyí tó tẹnu Tóyìn jáde rèé lọ́dún 2024 lẹ́yìn tí sinimá ọ̀hún jáde, ṣùgbọ́n tí àwọn ènìyàn kọ̀ jálẹ̀ láti lọ wo sinimá náà èyí tó pè ní Ìjàkùmọ̀. Wàyí o, ó wá gba ọ̀kan nínú àwọn akẹgbẹ́ rẹ̀ lámọ̀ràn, eyín Tìmínì Ẹ̀gbùsàn, wípé ohun tó bá ti ní ṣe pẹ̀lú òṣèlú kó jàgò, kó jìnnà sí rere, kó dúró lórí iṣẹ́ èyí tó yàn láàyò, kó má bàa rí àkóbá àti ìkọsẹ̀ lórí iṣẹ́ rẹ̀. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rèmí nílé iṣẹ́ wa. Mo gbà á ní àdúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.